mo kí ẹ̀yin olólùfẹ́ Koiki Media nílé lóko lájò Ìṣọ̀lá Sọ́líù àwọn náà ní Koiki èmi náà wà ń bí òkè èmi náà kó má yẹ pé àwọn olólùfẹ́ nìkan ló ń kí o èmi gan olólùfẹ́ lèmi náà olólùfẹ́ mi ràgàbò mi lásùn sí mi láyà o Nàìjíríà ti ń sùn sí gbogbo aláyà báyìí ọ̀rọ̀ Nàìjíríà yìí gẹ́tà sí bí aka ọmọ Jésù òṣì ọmọlẹ̀ òun bẹ̀ òṣì ọmọlẹ̀ ti ṣe ti former governor àwọn politician Nàìjíríà tó bá ti jẹun tán oríṣiríṣi orúkọ lẹ́yìn máa gbọ́ táwọn afúnra wọn Ayọ̀ọ́lá ṣe dáadáa ni o àkó ọ̀rọ̀ ajé o Ọlọ́run jẹ́ ká ara ajé jẹun àníṣe lásán Mr.